iléeṣẹ́ ológun Nàìjíríà ṣàlàyé iṣẹ́ oṣù kan tí wọ́n fi gba akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ oríire lọ́wọ́ ajínigbé. Bí ìdùnnú ṣe ń ṣubú lu ayọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà látàrí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ 44 tí wọ́n gbé lọ níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti àkàtà ajínigbé dé lọ́jọ́ Ẹtì, iléeṣẹ́ ológun ti ṣàlàyé ohun ojú wọn rí kí wọ́n tó rí àṣeyọrí náà ṣe. Ọ̀gágun Danjuma Jonah Danjuma ti ẹ̀ka ìkéde níléeṣẹ́ ológun ẹkùn kejì ló fi àtẹ̀jáde tó ṣàlàyé ọ̀nà táwọn tó wà nígbèkùn náà gba ìtúsílẹ̀ lọ́jọ́ 10 oṣù keje ọdún 2026 gbà. Bí àṣeyọrí náà sì wáyé rèé o. Nínú àtẹ̀jáde náà ní iléeṣẹ́ ológun Nàìjíríà ti ṣàlàyé pé ìfọwọ́sowọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka iléeṣẹ́ ààbò pẹ̀lú ètò tí wọ́n fẹ̀sọ̀ pinnu rẹ̀ ló mú àṣeyọrí náà wáyé. Wọ́n ṣàlàyé pé àwọn ikọ̀ láti iléeṣẹ́ ológun èyí tí ọ̀gágun àgbà CRN Nbefi láti ẹkùn kejì léwájú fún ti sápọ̀ pẹ̀lú àwọn àṣàyàn ẹ̀ka bíi ONSA, NCTC, olú ológun, àwọn ọmọ ogun orí omi àti ti òfurufú, àwọn ọlọ́pàá, DSS, NIA, NSCDC, àwọn fijilantè, ọdẹ agbègbè àti ikọ̀ àmọ̀tẹ́kùn. Àjọṣepọ̀ náà lọ́sọ̀nà bí wọ́n ṣe rí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àpapọ̀ wọn jẹ́ 44 gbà padà lọ́wọ́ ajínigbé lẹ́yìn tí wọ́n kó wọn wọgbó lọ lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún 2026. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ṣe wí, àṣeyọrí náà kò déédéé wáyé. Wọ́n ní ó ju oṣù kan lọ táwọn fi gbájúmọ́ báwo làwọn yóò ṣe mọ àwọn tó wà nídìí ìjínigbé náà. Lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní já àwọn ojú òpó táwọn èèyàn fi ń bára wọn sọ̀rọ̀. Wọ́n tún dínà mọ́ bí wọ́n ṣe rí nǹkan èlò ìjàmbá gbà. Wọ́n sì dọdẹ àwọn tó ń ta wọ́n lólobó ṣe agbódegbà fún wọn láàrin igbó ọba àtijọ́ tó wà nílùú Ọ̀yọ́. Àtẹ̀jáde àwọn ológun náà tẹ̀síwájú pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n fi sìnkún òfin gbé nípínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn apá ibòmíràn lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ìjínigbé yìí lásìkò tí wọ́n fi ń wá ọ̀nà táwọn tó wà nígbèkùn yóò fi jáde. Mímú tí wọ́n mú àwọn wọ̀nyí ni wọ́n ló fa bí agbára ikọ̀ ajínigbé náà ṣe dínkù tó sì kó jìnnìjìnnì bá wọn. Èyí ni wọ́n ló jẹ́ kí wọ́n padà fi àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀ láì lè gba owó tàbí ẹ̀jẹ̀ kankan. Wọ́n fi kún pé iṣẹ́ ń tẹ̀síwájú láti rí i pé gbogbo àwọn tó ní kẹ́ní kan tàbí kejì ṣe pẹ̀lú ìjínigbé yìí fojú winá òfin. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣètò báwọn tí wọ́n jí gbé náà ṣe gba ìtúsílẹ̀ lọ́nà tí kò mú ìkú wá, tí kálukú gba òmìnira pẹ̀lú àlàáfíà. Àtẹ̀jáde ológun náà kò ṣàì sọ pé àwọn ológun kan farapa lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ ìdáǹdè ọ̀hún. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.